Èmi Amadu ọmọ yín náà ni. Èmi lọmọ láyàn kó ọdẹ bàrúfin ní ọdẹ sàbíàbà iná tí ń bèpò òkúta ejò tí ń gbárí àríyáwọ́sà. Ẹni ìbàrú bá ta lọ́fà tí ò bá kú talẹ́talẹ́ a máa forí wọ́ bí iṣu. Bẹ́ẹ̀ bá gbọ́ òkìlẹ̀ bàbá mi dáadáa ẹ ti mọ̀ wípé ọdẹ paraku ni wọ́n lé bàbá wọn, ológun sì ni wọ́n bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ó ní pé kò sóògùn kankan tèmi ń wá kiri torí èyí tí mo jogún lọ́wọ́ bàbá mi gan-an kí n lè ṣe tán kí n fi jáde láyé. Bó ní ṣe ní fọ́n sérí afẹ́fẹ́ ń fọ́n sérí afẹ́fẹ́ náà káwọn èèyàn jẹ àǹfààní rẹ̀ tó bó ṣe rí nìyẹn. A jẹ́ fún yín ní àṣejẹ owó ńlá yìí, àṣejẹ owó ńlá tó kọ̀ǹfàmù dáadáa. Ìwọ ẹlòmíì máa da òyìnbó eléri burúkú lẹ́lẹ̀. What is this? Mi lè jẹ́ ẹni tó ń wò tó ń rí tí ń gun fẹ́ńsà tí ń gun Range Rover. Ókè dìdìrín ẹwà ara rẹ. Ṣé àjọ 1,000 ní ẹrù pé ń dá lójoojúmọ́? Sọ̀rọ̀ bọ́yá àjọ 2,000 naira lọ́rùn bọ́yá ń dá lójoojúmọ́, ibẹ̀ ni kò jókòó sí. Sùkẹ̀ wọ́n ń tàn ọ́. Ọmọ ìyá aláǹgbá tẹ́lómi ti jẹ sínú. Ohun tẹ́ bá rí okùn olówó mi àlàáfíà lẹ́rù bọ́yá okùn bẹ́ẹ̀. Àárẹ̀ ní bẹ́ẹ̀. Ẹ lọ wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó mi tẹ́mọ̀ pé ọlá ní bẹ́ẹ̀ nú wọn. Àgbákù àárẹ̀ ní bẹ́ẹ̀ nínú olówó mi. Tẹ́yìn rò bọ́yá owó ní bẹ́ẹ̀ ní ọlá ló jẹ́ kínú rẹ̀ jọba. Eléribú ti jí àṣejẹ́ bí nǹkan mi. Ọmọ iye aláǹgbá tẹ́lómi ti jẹ sínú, ọmọ iye ọ̀pọ̀lọ́ tẹ́lómi ti jẹ ẹ mọ̀ sí rédèrèdè. Ìwọ tá máa ń sọ wípé aláǹgbá máa ń fa wárápá ìyẹn nílé bàbá rẹ̀. Alápá Sùkẹ̀ àníbi tẹ́ ẹ bá mọ ògùn dé mọ lẹ́mọ̀ sọmọ. Àwọn òsì ń wéyàn ẹyẹ lọlé ẹyẹ káàkiri ilé mọ́. Láyé àtijọ́ nígbà tí irú wa yóò tiẹ̀ tí ì dáyé rárá. Ẹbọ ni mo mọ̀ tí babaláwo máa ń rú. Olóògùn ọ̀tọ̀, babaláwo ọ̀tọ̀, ọlọ́sùn ọ̀tọ̀, oníkálukú ṣe separate nìyẹn. Ṣé ká wá nítorí wípé ọ̀sán yìí ti ní pírọ́blẹ́mù, ó ti ní pírọ́blẹ́mù ẹsẹ̀ kan tó gbé dọ́dọ̀ Ọ̀rúnmìlà tọ́dún Ọ̀rúnmìlà fi bá a tọ́jú rẹ̀. Sóun ló wá fà tẹ́ fi di pé àwọn babaláwo náà fi ń jókòó. Ẹ sì máa tanra yín lórí irọ́. Ẹ mọ̀ tanra yín sẹ́rí gbogbo ẹ̀yin eléri burúkú tẹ́ ń sin àwọn ẹni ẹlẹ́ni lọ́nà. Ẹ̀yin lẹ́ ń rí ìràwọ̀ òṣùmàrè, ẹ̀yin lẹ́ ń rí ìràwọ̀ òkété, ẹ̀yin lẹ́ ń rí ìràwọ̀ ejò ọká, ẹ̀yin lẹ́ ń rí ìràwọ̀ mọ̀nàmọ́ná, ẹ̀yin lẹ́ ń rí ìràwọ̀ aláǹgbá. Sọ́lọ́run ọba fìran rí yín ni ẹ̀yin olórí burúkú wọ̀nyí. Tí Ọlọ́run ọba fìran rí yín ni ẹ̀dá wo ló mọ àti ṣe rere ẹgbẹ́ rẹ̀ láyé? Bí babaláwo kan bá mọ̀ pé òun máa ti ṣe eré ẹ̀dá kan, àwọn èrò ọmọ tó nulẹ̀ rẹ̀ lójoojúmọ́ ni òun gan òní kùn lẹ́mìí yóò ti kú. Alẹ́ mọ̀ sí oògùn ẹ mọ̀ jẹ oògùn oríṣiríṣi. Ẹ bá ti ń jẹ oògùn oríṣiríṣi ẹ mọ̀ gba ìgbìyànjú ọjọ́ kan lẹ́ jẹ oògùn tó ṣe pé yóò gba ẹlẹ́dàá yín ṣiṣẹ́. Ọmọ aráyé rò bá ṣe lẹ sọ oògùn owó. Ṣebí àwọn ọmọ ìyàwó ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń wò yẹn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n rò bá wọn sóògùn owó ni. Ọlá ẹgbẹ́ tó bá ti rí owó wọn ò fi sẹ́ǹsì sí owó wọn ni. Bẹ́ẹ̀ ni àmọ́ iye àṣejẹ tẹ́lómi ti jẹ sẹ́rò pé wọ́n ń dá 2,000 naira kéèyàn máa dá 2,000 naira lójoojúmọ́. Ẹ rò bọ́yá òun náà fi ra fẹ́ńsà. Ókè a máa dá 2,000 naira lójoojúmọ́ everyday. Èyí ẹ̀kẹ́ mọ́pa ọjọ́ kan jẹ ó jẹ́ 700,000 naira. Ṣé ń wá ìnì mi ni? Ẹ ń wá ìnì mi. Ẹ rò pé rọrùn ó easy. Ó lè ní Amadu ṣe máa ń sọ̀rọ̀ kan pé tẹ́ bá ti ń rẹ́ni tó ṣe wípé kètò age of 50 years kò tí tó age of 35 age of kìíní kan títí ń lo kan tó wọ́ ti 100 million bí yóò ti pa èèyàn kan lẹ́kún yóò ti tẹ ìgbèyàn mọ́lẹ̀. Gbogbo tí ń jẹ́ ọlà láyé, gbogbo tí ń jẹ́ oríire láyé ibi ẹ̀sẹ̀ ní ti ń wá. Wọ́n máa tàn yín. Ṣé èèyàn kan ń bẹ tẹ́lẹ̀dùmarè fi ọ̀nà àti ṣe rere hàn láyé tó fi mú Ọlọ́run ọba ṣẹ̀dá dẹ́dá tó fi ṣe pé àwọn òbí tó bí wa táwa náà wá fi ń bíyàn tọ́lọ́run ọba ò fi àti ṣe rere àwọn ọmọ wa ràn wá? Ẹni ìràwọ̀ òṣùmàrè ìràwọ̀ òkété
mi ò mọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣe lọ sùkúù tí wọn ò ka kínní ṣèbí náà níta bá lọ sùkúù ẹ máa ń kàwé ẹ̀ǹkan ọpọlọ ni ó náà tí wọ́n ń lù yín ní jìbìtì ó ló jẹ́ kí n tún kọ́ yín bá ṣe ń yọwọ́ ọjà kúrò nínú kòkò kẹ́ mọ́ bá kó sọ́wọ́ fọ́wọ́ àná yìí náà ni ẹ wo ẹ lọ bá mi wá aláǹgbá gbígbẹ sílé ló tútù akọ aláǹgbá pọ́n rí ẹ bá mi wá aláǹgbá gbígbẹ ẹlòmíì lè máa ń lo tútù bó ṣe gbígbẹ náà lọ rí dédé owó ọ̀kì kó mú aláǹgbá yìí kó gún fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ nínú odó kó wá gún egbò túdè díẹ̀ náà kó gún mọ́ kó bó bá ṣe lè jẹ ata sí bó wù ọ́ kó gún bá sí ata ìjọsìn eré ẹ̀burú nù ọ̀sán àṣẹ jẹ́jẹ́ nu kò bá wù ẹ́ ẹ̀yin ní kwẹ́sàn òfò ẹ̀yin ní kwẹ́sàn lórí burúkú bó so obìnrin ni mí ní báyìí tí ń sí ọmú lẹ́lẹ́yìn á ti máa ráwọn eléré burúkú tó ti máa fún mi ní owó ìrìbí tọkùnrin àtọkùnrin ti ṣera wọn láàánú rí láyé obìnrin yìí ni sá obìnrin yìí ni sá obìnrin yìí ni sá obìnrin yìí ni sá sáwọn ọkùnrin ti rí ayé wá ni kí má tẹ̀lé rẹ nìkan pé amadu o gbogbo ẹfọ́ọ̀tì ẹ tó ń ṣe fún gbogbo àwọn ọmọ ènìyàn yìí tó ń ṣàánú wọn ẹlòmíì ti rẹ́rìn nínú péjì ẹ ẹlòmíì ti dáwó ẹkún sísun jó nínú péjì ẹ amadu afún ẹ 2 million naira yìí ìwọ àti mọ̀lẹ́bí ẹ eléri burúkú wọn ò ní ṣe bẹ́ẹ̀ àfọmú àtòbò ọmú àtòbò idọ kankọrin sẹ́bò ìwọ tó bá lẹ́jọ́ mi pọ̀ kò ní dáa fún ọ torí ní dan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  kọ wá sí péjì mi ọmọ pé péjì mi ò wúlò fún ọ lọ fi sáwá síbẹ̀ bí ṣe sọ lọ ọgùn ata ìjọsìn yẹn ata ìjọsìn aláǹgbá egbò túndé ọgùn papọ̀ tó bá ti wá gùn papọ̀ tán ọ wà lọ lè bá mi wọ ẹja àrọ̀ tó bá tóbi ọ kó ìfúnnú rẹ̀ dànù dọ̀tí inú rẹ̀ yẹn wà á kó dànù tó bá wẹ̀ ọ lè gé sí 2 ọ lè gé sí 3 sọrí nǹkan tó gún yẹn tó gún tó kúnná fẹ́lẹ́fẹ́lẹ́ wá dà lé orí ẹja àrọ̀ yẹn kó wá ṣèlépo níyọ̀ kó so lórí ìsùká tó bá jẹ́ tó bá ti rí ìyálàyà owó tó bá ti rí bastard money ní bàbá mi kọ́ ló bí mi ní gbogbo oògùn tí mo ti filẹ̀ láyé oògùn tó jẹ́ tó kọ̀nfàmù tó ṣiṣẹ́ tó yanrantí níbi tó gùn yìí dá mi lójú dé ẹgẹ́ bèrè sí ìwò kẹ́ ìwòwò fún ara yín bẹ́ẹ̀ ni níwọ̀ tó bá mọ ẹ̀ǹdínlógún wò dáadáa tó bá dán lójú ń bọ̀. ìbà tí wáyé ọjọ́ ìbà rẹ ìbà tí wọ̀ oòrùn ìbà rẹ ìbà orígun 4 àgbáláyé bàbá mi ìbà rẹ o lódùmarè ìbà rẹ o orígun 4 àgbáláyé ìbà rẹ o lórí ọ̀rọ̀ ifá àṣejẹ tí mo fẹ́ fún gbogbo àwọn kíláìntì mi yìí tí mo sì fẹ́ kí ìgbésí ayé wọn dáa iṣẹ́ tó dáa tó yanrantí dáadáa ni bẹ́ẹ̀ ni ire ìwọ tó bá ti mọ ẹ̀ǹdínlógún wò tó bá ti mọ̀ wò bá ń wò dáadáa nǹkan tó bá ti sọ tó bá kọ̀ǹfàmù tí ò bá kọ̀ǹfàmù